Entertainment TV, your #1 birthday arena. Kindly click like and subscribe to our YouTube channel and press the notification button for more. Thank you. Títílayọ̀ okú oríire tọjọ́ ìbí ẹ. Ọmọ Akérédolú, ọmọ Akérédolú, okú ọdún. Àpáta dé o, ẹni o mọ̀ kó máa tọ́kan kéré tí kò lóhun àgbémìgbéwúrẹ́. Ẹ yàgò ẹbí là ẹ ṣe gààyà, ẹ jẹ́ máa kó lórí ẹ̀dá ènìyàn. Olóje Malaysia fashion Turkey ló rán mi wá. Olóje ló ní kí n máa dá kekelúke. Lónìí ọjọ́ ìbí Helen Títílayọ̀ ọmọ Akérédolú. Ọmọ Akérédolú máa wọlé máa rọra olóríire obìnrin. Òní lọ́dún rẹ̀ ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún torí oyin mọ tiẹ̀ náà abára èdò lámọ tiẹ̀ náà àpà. Èkó ló mọ tiẹ̀ lálàrere. Ọmọ Akérédolú ó kú ọdún. Títílayọ̀ ó kú ọdún òkú ìyèdù òní lọ́dún rẹ̀. Títílayọ̀ èyí ó rẹwà ó níwò ó níláárí olómi lára lóní fẹ́rẹ́fẹ́ ó mọ́ lára lóní fẹ́rẹ́fẹ́. Olóje Malaysia ló ní máa kí ọ dáadáa kí n sì bá ọ délé bàbá tó bí ọlọ́mọ. Hello ẹ̀yin ará Àkókó, gbogbo èrò Àkókó tí bá ń gbọ́ mi ó yẹ máa sanwó bàbá yín o. Helen Títílayọ̀ Helen ọmọ Akérédolú, ìwọ lọmọ Erúsọ Àkókó, ìwọ lọmọ olókè méjì takọtabo, ìwọ lọmọ alápàtà méjì takọtabo lórí ara wọn, ìwọ lọmọ arógun mọ́sà, ọmọ arọ́tẹ̀mọ́rù, ọmọ onílù tí ó láyà tí ń bímọ abẹ́yìn ọrùn tábàtì, ọmọ amó méjì jẹ, ọmọ lẹ́kùnlé àdéwúre, ọmọ sòkúta dowó, ìwọ náà lọmọ sàpátá dọ́là, ọmọ oníṣù àrókùrò bẹ, ọmọ amúdàgbòye, ọmọ apẹkùn láì jẹkùn, ọmọ agùn lórí àjàpẹkùn, ọmọ amúrẹkùn lé ṣíṣíṣíṣíṣíṣíṣí, ọmọ ẹ̀dẹ̀ wọn kọ̀, ọmọ ní mo tú, ọmọ ní pààlà, ọmọ amúkété pupalé, ọmọ lómi àtẹ̀rí jíjì kàrẹ́rì ìbárípo, ọmọ igi mẹ́ta ọ̀nà ìṣẹ̀lẹ̀, ọmọ lọ́rùn jìwàjìwà ìlẹ̀kẹ̀, ọmọ òṣòro lé àjòjì sọnà, ọmọ erílà abapá jantijanti, ọmọ amúgègé bí ahéré, ọmọ amọ́dọ̀ọ́nújà bí àṣẹ, ọmọ ẹlẹ́ran mẹ́ran so, gbèsè amẹ́kùn so, ọmọ àkùkọ sọ̀rọ̀ tí ń bẹ́ńlẹ̀ bàbá tó bí ọlọ́mọ, ọmọ orí ìwòran, ọmọ aródẹ́dẹ́ lójúmọ́mọ́, ọmọ apọmọbọ́kọ tó ń tilẹ̀ bí rẹ̀, ìwọ lọ́mọ apọmọbọ́kọ fàkótì rẹ̀ tó ná. Helen Títílayọ̀ okú ọdún okú ìyèdùn, ọdọọdún báyìí kì í sápóru ńláńlá, ọdọọdún ló mọ̀ bẹ ọ̀bẹ ní mẹ́tò àtẹ̀pẹ́lẹsẹ̀ rẹ̀ àtẹ̀nà, ọdọọdún là rórógbó, ọdọọdún là ráwùsà, ọdọọdún là rọ́mọbì lórí àtẹ, ọdọọdún ló mọ̀ bẹ ọ̀bẹ ní bẹ́sù. O ní ṣubú dànù lágbára Ọlọ́run, bó o bá ti ń lọ re ló máa bọ̀ ọ́ re torí àyùnbọ̀ lọ́wọ́ ń yẹnu. Mo kí ọ kú ọdún, mo kí ọ kú ìyèdùn. Olóje gan ní kí ọ ọ̀rẹ́ rẹ ọkùnrin ní kí ọ dáadáa. Ó ní kí ọ gidigidi, ó ní sọ wípé bó o ti sọdún èyí wàá ṣèmí sí nínú owó, nínú ọlá, nínú iyì, nínú ẹ̀yẹ, nínú ìfọ̀kànbalẹ̀ tí ń ṣe bàbá ọ̀rọ̀. Èèyàn tó bá ní kó o mọ́ ṣàmọ́dún, àbẹ́ni tó bá ní kó o mọ́ pẹ̀láyé ọrùn ó mọ̀ wọrú wọn ní bẹ́ẹ̀ ni tó lu sìmẹ́ǹtì mẹ́fà pọ̀. Mo kí ọ kú ọdún, mo kí ọ kú ìyèdùn. Wọ́n ní bóyin bá jẹ tó yẹn padà sínú kókó, tí bá bẹ̀rẹ̀ bòjò bá ṣe tá bẹ̀rẹ̀ bòjò á padà sínú sàrẹ̀ tó kọ́lé sí àpáta ewì. Mo ṣe tán mò ń rebi tá a forí mi sọlẹ̀ sí ní lójúmọ́ tí mo jáde ṣe pé ilẹ̀ kílẹ̀. Títílayọ̀ okú oríire tọjọ́ ìbí ẹ. Ọmọ Akérédolú, ọmọ Akérédolú, okú ọdún. Thank you for watching our video. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.